Hallelujah, hallelujah, hallelujah. I'm right now because it is Good evening, everyone. Good evening, good evening. Happy Sunday to each and every one of us. I greet you all in the name of the Father, of the Son, and of the Holy Spirit. Lovely Sunday to each and every one of us. I welcome you back, I welcome you back, I welcome you back. Yes, you're welcome back, you're welcome back, you're welcome back. God bless you. God bless you, God bless you, God bless you. Let me remove that one off. Okay. Hallelujah, hallelujah, hallelujah. Good evening, good evening, good evening, good evening, good evening, good evening, good evening. Okay, what is happening here? Have I deleted it from here? Don't know what is going on. I found it. Good evening, everyone. Good evening, good evening, good evening. God bless you as you join me. The network was kind of come ça, so I have to turn it off and start all over again. Thank you for joining me. This is your lady, your girl, Oluwatoyin Obatula Darlington, aka Olomo Plenty, lady evangelist that has no frontier. We are here on another topic tonight, on how to put things right, set the record straight between these four babas that you are seeing under there. So maybe I should laugh, even stretch it, but it's okay like that. It's okay. No celestia cosati, ìjọ mímọ́ ẹ wá gbọ́, ohun tá lórí fẹ́ kéde. Ọlọ́mọ Plenty ló sọ bẹ́ẹ̀. No celestia cosati, ìjọ mímọ́ ẹ wá gbọ́, ohun tọ́ba tó la fẹ́ kéde. Ẹ dúró lẹ́nu náà àtijọ́ kí ẹ sì bẹ̀rẹ̀ ìtótó fún bẹ̀lẹ̀ ẹ̀mí. At Metal, this song is my own personal song. I have every copyright. Káwo bí ta ti ń bọ̀, ká sì wo bí ta bá dé. Káwo bí tí a ti ń bọ̀, àwọn okùn ẹrù mẹ́wọ́, olókè làwọn ẹ̀wọ̀ sálẹ̀. Ṣàtòkè ló ti dàrú ní àbí ìpínlẹ̀ Ṣẹ̀wọ̀bí. Ṣàtòkè ló ti dàrú ní àbí ìpínlẹ̀ Ṣẹ̀wọ̀bí. Ìjọ mímọ́ súnmọ́ bí ó wá gbọ́. Celestia ẹ máa tẹ́tí gbọ́. Ọ̀rọ̀ yìí ti di lagídígbò. Ọlọ́gbọ́n ló lè jọ onímọ̀ ẹ wá gbọ́. Àlọ́rọ̀ yìí ti di lagídígbò. Ọ̀rọ̀ yìí ti di lagídígbò. Ọlọ́gbọ́n ló lè jọ onímọ̀ ẹ wá gbọ́. Ọ̀rọ̀ ṣùnùkùn ojú ṣùnùkùn la máa fi sí. Ọ̀rọ̀ ṣùnùkùn ojú ṣùnùkùn la máa fi sí. Wọ́n ti ní bọ́mọdé bá ṣubú àwọ̀ wájú bá gba bá kọ ẹsẹ̀ o. Àwẹ̀ ìwò àwọ̀ tó fa sábàbí. Ìjọ mímọ́ níbo la ń lọ? Ẹ jẹ́ àwẹ̀ ìwò káwọ̀ ohun tó fa sábàbí o. Ìjọ mímọ́ ẹ ronú kẹ́pìwàdà. Let me share, invite your friends. You're welcome. Káwo bí ta
a ti ń bọ̀ ká sì wo bí tá a bá dé. Káwọ́ bí tí a ti ń bọ̀ àwọn nǹkan ẹrù ẹ̀wọ̀ olókè làwọn ẹrù sálẹ̀. Ṣàtúnkẹ́ ló ti dàrú ní àbípínlẹ̀ ẹ̀ṣẹ̀ òbí. Ṣàtúnkẹ́ ló ti dàrú ní àbípínlẹ̀ ẹ̀ṣẹ̀ òbí. Rántí pé nígbà tí fẹ́rẹ̀ olúwa yọ̀dọ̀ ti ṣe kí o sì mọ̀. Àpò aláìgún lẹ́yìn wá. Láti fi ṣe wọn níwájú olùgbàlà wa. Nígbà tí fẹ́rẹ̀ yọ̀dọ̀ ṣe wọ́n yóò wá níbẹ̀. Ó yá gbọ́ ọ̀rọ̀ yìí ti dùn arìnrìnàjò tó ń lọ tó ń lọ tó ń lọ. Ó pàdé áńgẹ́lì kan. Áńgẹ́lì yẹn wá sọ fún, ó ní kó máa lọ, ó ní kó má ṣe wẹ̀yìn, ó ní kó máa lọ. Àmọ́ bó ti ń lọ, bó ti ń lọ, ó wá dé ìlú kan, ó lóun mèremère, ó ní owó, ó ní ọmọge, ó lóbìnrin, ó lórí rẹpẹtẹ. Ó dúró, ó ti gbàgbọ́ ohun táńgẹ́lì ń sọ fún, wípé kó má ṣe wẹ̀yìn wò kó máa lọ. Ọ̀rọ̀ yìí òwe ní, òwe lẹ́ṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹ́ṣin òwe, òwe lẹ́ṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹ́ṣin òwe, òwe lẹ́ṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹ́ṣin òwe. Bó ṣe délù tí mo sọ, olóhùn mèremère, orí obìnrin, olówó, olóyè, oró ọmọ rẹpẹtẹ, orílẹ̀ orọ́kọ̀ gbọ̀gìrì ló bá dúró sílẹ̀, kò mọ bí tó ń lọ mọ́. Ó lè mọ bí tó ń lọ. Ó ti gbàgbéra ni mo fi sọ wípé ìjọ mímọ́ níbo là ń lọ, níbo la ti ń bọ̀, níbo la bá dé. Ohun kan ló jẹ́ wáyà mí lẹ́nu, àkùkọ gàgàrà kò wá fẹ́ kí kékeré kan mọ́, kékeré kan gangan wọ́n ṣe bọ́ ṣe fẹ́, ṣé bó ní fìlẹ̀ ṣe fílẹ̀ lẹ́lẹ́ yìí. Rántí pé onípìnlẹ̀ ti fi pinlẹ̀ ilé lọ, àwa tá mọ́lé ní káàkiri sára. Mo ti ní àkùkọ gàgàrà kò fẹ́ kí kékeré kan, àkùkọ gàgàrà kò fẹ́ kí kékeré kan, kò fẹ́ kí kékeré kan, kò fẹ́ kí kékeré kan. Àfilẹ̀ nìyẹn ti wà, wọ́n lọ ń gbà kó so ni. Kò fẹ́ kí kékeré kan, ìjọ mímọ́ wá gbọ́. Ìjọ ta ló fẹ́ wáyé mọ́ tó kú fún ẹ̀ṣẹ̀ àtẹ̀gbìn. Àròyé owó àtọ̀rọ̀ lálẹ́ àròlé ìjọba ọ̀run mọ́. Òun ni o. Ìwà ìbàjẹ́ wa ti pọ̀ tó wọn ò ká wá sí Kristẹni mọ́. Báwo la ṣe fẹ́ ṣe kí èrè ayọ̀ yìí lè ṣẹ? Ọ̀gẹ̀dẹ̀ bàjẹ́ aṣọ pọ̀npọ̀n àti wá dórí ẹ̀sìn kodò. Ọlọ́run bànújẹ́ nítorí ìwà tí ṣe wá. Àfi ká ronú ìwà wò, ká yí padà sọ́lọ́run. Ara mi àsìkò ṣì wá, ó tó pẹ́ jù. Hallelujah, hallelujah, hallelujah. Setting the record straight. Dájú ìjọ mímọ́. Wọ́n ró dájú ìjọ mímọ́. Ẹ̀jẹ̀ Kristi Jésù. Iyebíye. Ìwà padà Wá fáráyé. fẹ́ni tó bá gbàgbọ́ tó ṣe gbọ́ràn Yóò rí ìjọ mímọ́. Kí la ó wí, kí la ó sọ,
ṣe mí lọ́lá ti ṣe. Mama jẹ́ báyé mi jẹ́ o. Bàbá ṣe mí lọ́lá ti ṣe. Bàbá mi mọ́ ṣe mí lọ́lá tún ṣe. Bàbá ṣe mí lọ́lá ti ṣe. Bàbá ṣe mí lọ́lá tún ṣe. Bàbá ṣe mí lọ́lá ti ṣe. Mama jẹ́ báyé mi jẹ́ o. Bàbá ṣe mí lọ́lá ti ṣe. Mama jẹ́ bọ̀rùn mi jẹ́. Bàbá ṣe mí lọ́lá ti ṣe. Mama jẹ́ bàṣẹ́ mi jẹ́ o. Bàbá ṣe mí lọ́lá ti ṣe. Mama jẹ́ balẹ̀ mi jẹ́ o. Bàbá ṣe mí lọ́lá ti ṣe. Hallelujah, hallelujah, hallelujah. Good evening, everyone. Good evening, good evening. God bless you as you join me. Help me share, invite your friends, family, and every. God bless you as you join me. I really appreciate you. All my followers on YouTube. I appreciate each and every one of you. Thank you so much. Thank you for your love. Thank you for supporting my ministry. I really am blessed, and I appreciate each and every one of you. Let us, because it's the season is here. Let us play this lovely jingle from Funke Akindele, aka Jennifer, with many Jenny group. Great, wonderful lyrics anyway. Wonderful song for Christmas. Let us play it. Yeah, it's Yuletide already. The season is here. Everybody, everybody know mo ti tan oríṣiríṣi. Àdètè máa ń tàn, ṣùgbọ́n kò ní di pé ká jẹ́ kó parí, kó pẹ́ jù ká tó parí. My favorite time of the year, when the jolloff's always sweeter and the chicken's always bigger. Wait, but remember, yes, remember, love's the bottom line at Christmas time. Mr. Producer, let's not forget 10% of the record for layout. Jennifer and our plenty. Market and find me another place. Okay, Akindele and We're in a house on a our pool party. If we like to go party to 5 December, we are coming outside. Christmas is the best season. All of them. To chop rice and to chop chicken. All of my guys get the dough with the tiger. All my girls on the show with the All of them. Don't you know, love is available. This special miracle is nothing without love. Let me Better have every right to show play everywhere this you go. Christmas song Tell everyone you know from the Nigerian reason for the season is wonderful your loving and your Hollywood down to earth ladies. It's time for celebration. It's party. Yes, it's time to make your friends happy, to make yourself happy. Glory to the newborn King. Ìrètí méjì ló, ìbànújẹ́ kò ní wọlé wá fún wa o. She sent it out freely to everybody. You enjoy it. I have every right to play it. Better. YouTube, I have every right to celebrate with my sister. Left, right, left, right. Oh, you be call me next. Faboyo, Fashibiyo. Yeah, baby, see ya now. See us today, we know they use BADA, they play. Banga banga I want you to be rock. Over to me banga, it's a Christmas. It's a waka banga for the Christmas. Baby girl, tell me what you want. Oh, you like do what today? Oh, you like do what? Amalaja lórúkọ Jésù, lórúkọ Jésù Kristi. Lágbára Elédùmarè
àwa tá a rí alẹ́ yìí la máa rí 25 la máa rí the crossover àṣẹ Èdùmàrè. Bẹ́ẹ̀ ni o, it always bring people, bring families together. I want to send special regard to mommy and daddy, brother Kamaru, cousin brother to Tijani, sister Biliki, just got back from Germany, and everybody will come my party. Start to shake for you, start to spray money. Did you more make a know you did for me? Whether you did Miami, happy you did worry. Sorry for the person when no one And you know, love is available. The special miracle is nothing without love. Let it show, show everywhere you go. Tell everyone you know. The reason for the season is your loving and your Lovely, lovely. God bless them all. God bless them all for coming together to put cheers on many people's hearts because ẹni kan ló mọ̀, ẹni mọ̀ ló kàn, nǹkan burúkú nìkan wà ní àṣẹ Èdùmàrè. Kérésìmesì ọ̀pọ̀ lájọ bẹ̀rẹ̀ January. Àdúpẹ́ páyé ayé ò rí wa mọ́lẹ̀. Àdúpẹ́ 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 ẹni mọ̀ ló kàn. Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba Elédùmarè, ọba tó fún wa ní orí ọ̀fẹ́ tí a fi di ẹni lágbára Ọlọ́run ọba Elédùmarè. A máa ṣe níye láìmọye nínú àlàáfíà ni o, torí tá bá ń ta tá bá tọ́ a máa dẹran nídìí. A fẹ́ ṣe ọdún, a fẹ́ ṣe gbogbo ẹ̀, a fẹ́ ṣe gbogbo ẹ̀. Tá bá ń gbàdúrà, tá bá ń súre, ẹ jẹ́ ká máa tọ́ gidi, ká máa là á. Ọ̀pọ̀ ló wà. Ṣé rí àwọn tó wà níta yẹn, tẹ́ rí wọn tí wọ́n ń blow owó tó ń ṣe gbogbo ẹ̀, tí wọ́n tiẹ̀ lè sọ pé owó táwọn kan tiẹ̀ ń waste sórí àwọn ní party kìnìkan káwọn kan tiẹ̀ lọ fún yàn. Some of them are going through hell. I'm not talking of spiritual hell. Health-wise, gbogbo àwọn politicians yẹn, you don't know what they are going through. Àwọn ministers, you don't know what they are going through. Má fi ọlá ọlọ́lá tọrọ, má fi ọ̀rọ̀ ọlọ́rọ̀ tọrọ. Tiẹ̀ ni kó fi tọrọ. Tó bá wá ń tọrọ ní pé k'Ọlọ́run kó fún ẹ lẹ́mìí gígùn àti àlàáfíà. Torí tó bá fi gbogbo inú ilé ìkówó sí, tí ò bá rí àlàáfíà fi lò, tó jẹ́ pé òun gba abẹ́rẹ́ sùn ni, òun gba abẹ́rẹ́ jí ni, òun gba abẹ́rẹ́ kó tó tọ̀, òun gba abẹ́rẹ́ kó tó yàgbẹ́, òun gba abẹ́rẹ́ kó tó sétọ̀ mọ́ra. When you see some people that are so wicked towards other people, má kanra mọ́. Ohun tó ń go through is nothing to write home about. Àdúrà ti ẹni pé ohun tó ń kan ẹ́ lára yìí, tó di ajá ilé kúrú síta yìí, tó di mákàn síta yìí,
ogun tó wà nínú ilé ayé ẹ kò ní wọnú ayé mi. Tó bá jẹ́ pé àfọwọ́fà ti ẹni tó okú ẹ okú Ọlọ́run, ṣùgbọ́n tó bá jẹ́ pé èèyàn kan ló sọ irú ìbànújẹ́ pẹ̀lú gbogbo nǹkan tó ní ló sọ sínú ilé ayé ẹ, ẹ gbàdúrà fúnrú ẹbí ẹ pé k'Ọlọ́run ó ṣíjú àánú wò. You are welcome back, Yami Bolaji. Yeah, that network was just doing anyhow, and I have to off and come back again. God bless you. I know everybody will come back again. Now, we give glory to Jehovah Almighty for his goodness and mercy. Hallelujah, mami. Hallelujah, ò ní tán nínú ilé yín. Orin hallelujah kò ní tán nínú ilé yín. Hosanna, Ebenezer, àwa ṣàláàbò lórí gbogbo ẹ̀. Lórúkọ ti bàbá àti ti ọmọ àti ti ẹ̀mí mímọ́, mú kí gbogbo wa pátápátá wípé ẹ káalẹ́, ẹ kú dédé wòyí. Ẹni tẹ́ bá rí tó bá ń kanra, tí ò bá lé nǹkan lé. Ṣùgbọ́n tí nǹkan bá lé, ohun tó ń lé yẹn, Ọlọ́run ní jẹ́ kó lé èmi náà, kò ní lé ẹ̀yin náà lórúkọ Jésù Kristi. Owó kọ́ ni gbogbo nǹkan o. Ìwọ tó mú ṣáwá, tó yá sínú ìkòkò, tó fi gbúre sí, àbí tó kàn bu ata gúngún lù, tó fi jẹ ẹ̀bà, tó làágùn, tó sùn tó falala bí irú ìtẹ́mi máa ń fà, tí máa falala tí bá sùn wọra, máa falala. Onínú dídùn ọlọ́rẹ ni ẹni wájú Olúwa. Ṣùgbọ́n àwọn tó máa sẹ́ẹ̀tì gbogbo ẹ̀jọ́ sórí tébù, wọ́n ní kí méèdì kó tó gbogbo ẹ̀ sórí tébù. Tọ́ba wá jẹ́ wọ́n kàn fọwọ́ gun lórí, wọ́n ní kan lọ dáná. They can't give it out because of the pains they are going through behind the doors. Bàbá Tinubu tó ń lọ sí France every second. Ẹ mọ nǹkan tó ń lọ ṣe ń bẹ̀. Ṣé business negotiation náà ni? Àní ìdààmú olówó kò ní bẹ́mi àti yín. Ìdààmú tálíkà ó dá. Ìdààmú tálíkà ni pé kó jáde rówó, kó jáde rí nǹkan jẹ. Ṣé ìdààmú olówó kò ní bẹ́mi àti yín lórúkọ Jésù Kristi. Ìpọ́njú olówó kò ní bá èmi àti yín láṣẹ Èdùmàrè, kò ní bá àwọn ọmọ wa. Àwọn ìran tí ìdá ìgbọ́yé máa ti parẹ́ kò ní bá wa. Àwa ní jẹ gbèsè ègún, èmi àti àní jẹ́ sílẹ̀ dáwọn ọmọ wa lórúkọ Jésù Kristi. I welcome us all to tonight's Sunday service with Olomo Plenty 1 on Bang the Bangers Back part. I think tonight is part 5 or part 20, anyhow. Part to bang kuje to ati sheni many. So I have to set this record straight. Yes. Because mi o man like it pé agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà. Ṣé dẹ̀ mọ̀ pé nínú ṣẹlẹ̀ yìí àwọn bàbá wa yìí ibi tí wọ́n ti ṣe tóníkálùkù ti bá èmi ni mo pa nírọ́ fún yín. Tóníkálùkù ti bá ẹlòmíì gbé ibi tiẹ̀ ó gbé wọnú kòtò, ṣùgbọ́n ẹni tí Ọlọ́run bá pàdé tọ́lọ́run ò fẹ́ kó parun pátápátá á tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹni tó ṣe ẹlẹ́dàá ẹ̀. Ṣé mọ̀ pé nǹkan tí mo sọ fún àǹtí Rẹ̀mí nìyẹn pé kó lọ tọrọ ìdáríjì lọ́dọ̀ ìyàwó Démọ́lá Adélékè. Tínú woman yẹn bá ti tú sí, ó ṣe lè lọ apologize fún ọkọ ẹ̀, ṣùgbọ́n tó bá yẹ pọ́kọ ló lọ bá, kò lè àǹtí yẹn pọ́njú máa pọ̀ sínú ilé ayé wọn. She is very nothing good is going on in her life. Ẹ má fi life, ẹ má fi compare life yín. Mama, I messaged you in the night when I couldn't sleep. Nígbà tó jí mi sílẹ̀. Èmi àti ọmọ Olúẹ̀hún, àwa méjèèjì tá jọ ṣe night vigil. Ó já wa méjèèjì sílẹ̀ ni la bá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. Ṣàlàáfíà ni mọ̀mọ́. Comfort mi ńkọ́.
Kò sọ́yàn ń bẹ̀. That is my grandson. Kọ̀ǹfọ́ ló wà. Kò sọ́yàn ń bẹ̀. Kọ̀ǹfọ́ ló wà. Tó bá ti bẹ̀rẹ̀ ìṣẹ̀gbálẹ̀ tó bá fẹ́ gan ọyàn mi máa ní ọyàn tí ò lómi nú. Tó bá gbé sẹ́nu wàá kàn fà ni. Ó lè máa jẹ́ kó máa lọ rìn ní gàgé. Kò sọ́yàn ń bẹ̀. Kọ̀ǹfọ́ ló wà. A wá gbọ́wọ́ lé báyìí. A gbórí sí báyìí. Tí bá ní gègègè. Oh my son, Lord. I love my baby so fine. I love him. I love him too. I love them all. Torí mo mọ̀ pé wàhálà máa dé ogun máa bẹ́ sílẹ̀. Owó ẹ̀ tí mo fi lè wọ́n pé òun nìkan ni mo love nulẹ̀. Gbogbo yín ni mo love o. It is true that I promised to halt the program of bang the bangers back when the reconciliation between the families, the siblings started through the grace of Jesus Christ. But I need to investigate something, which I did. I needed to investigate it. I did it and bim. Where you call me? Hey, I beat for you. So I had to do it just to satisfy my conscience and to liberate my spirit. Because I don't want to be accountable for another person's flaws. And gbogbo wa pátápátá ní gbé ẹrù ẹlẹ́rù sórí. Ṣé mọ̀ pé iṣẹ́ tá ń ṣe lórí mídíà yìí oríṣiríṣi nǹkan ló ń dálẹ̀. I love you too, thank you. I love you, thumb up to you too. Oríṣiríṣi nǹkan lẹ́yìn ọ̀pọ̀ ènìyàn máa ń forí kó ẹjọ́ ẹlẹ́jọ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀ tẹ́kọ̀ máa lọ sẹ́rí mọ́ gbì lórí nǹkan tó jẹ́ pé àlẹ́jì ni ẹ̀ẹ́dẹ̀ ọ̀rá fi àlẹ́jì ẹ fi kó lẹ́gbẹ̀ẹ́ àbí kẹ́ fi bẹ̀rẹ̀ àbí kẹ́ máa sọ sí láàrin wọ́n ní wọ́n pé ìyẹn ò kìí ṣẹ̀ṣẹ̀ ṣùgbọ́n kó máa sọ bí ẹni pé ó ṣojú ẹ̀ gangan. Even though I know a little bit, but nǹkan tí mo wá lọ mọ̀ ní kọ̀rọ̀. And I say thank you to a sister who gave me this challenge. Because without her, I would have stopped this thing about all these babas. I would have stopped. That is Àṣàbí Ṣinkólọmọ ìyàwó Olùṣọ́ Ṣówẹ̀mímọ́. Yeah, Ṣówẹ̀mímọ́ ní Houston, Texas. When she came out and was shaking her head and was saying, Baba BADA shouldn't have done that. Baba BADA shouldn't have, that was wrong. Hey, Omo, you know, this is the reason why we stop being friends. Yeah, you stop being my friend because sometimes you believe you know it all. And it has caused you so many things. It has caused you so many havoc. And I could not believe that you could have come out and mention Baba BADA's name. After seeing the videos that have been tried to see but it is well. You helped me to go further, in going deeper. And I give glory to Jehovah Almighty that not all the bottles got broken. The important bottle with lots, in fact, bottle yẹn, ó sì kún dọ́rùn báyìí. Bottle yẹn. And I got a lot of satisfied things that I can't even mention everything. Ọmọdé ò dé bí ẹrù ló lẹ́rù ò bá wọn. Bẹ́ẹ̀ ni ìyà ò dùn ọmọdé ló ní kò ní da fẹ́ni tó nà wọn. Tí ìyà bá dùn ẹ́ lára dáadáa wàá ní ẹ bá mi bẹ̀ wọ́n kàn jọ̀ọ́. Please help me share
share this into Hotel Dovi. Me share kini dodo baba. Yay, ẹjọ ẹ fún mi ní few seconds. Ó yẹ kí n fún wọn pé mo ti wà online. Okay, let me do it like this. Yeah. Ibi tó yẹ kí n share èdè mi fún wọn pé kán lè mọ̀ pé mo ti wà online. Ẹ má bínú o. Oh. Okay. Má jù sẹ́ni ìyá ló bá mi fún wọn. Okay. Kò tí mi ṣe máa like kí n máa change ní orúkọ ni tí wọ́n bá ti change number wàhálà báyìí náà ló máa ń dálé. Anyway, ẹni tí mo send ẹ sí yẹn á bá mi pè. Hallelujah. Anyway, orúkọ yẹn wá later, màá rántí later mi rántí orúkọ tí mo fi save. Okay, I think I've done it. Okay, anyhow. I think I've done that. So anything mo send there see, I'll copy you. So we need to be very, very careful. Emma Bino, and I love you. Thank you for waiting. Sanitizing. Okay. So I was able to get to the cocoa of the matter. Nǹkan tó fà á tí wọ́n fi gba position kúrò lọ́wọ́ Reverend Akinsobowale tí wọ́n wá gbé fún bàbá Mobiyina and the wicked role tí bàbá bàbá Emmanuel Oshofa to play after that. Àwọn èèyàn máa ń mú oore súyàn ṣe ṣùgbọ́n ibi máa dé. Kàn má sọ pé kò lè dá o. Kàn má sọ pé kò lè dá, kàn má sọ pé kò lè dá o. Ẹdìyẹ tí òkú sì lè jẹ gbàdo, ó sì lè jẹ gbàdo, kàn má sọ pé kò lè dá o. Ẹ jẹ́ ká máa ṣọ́ra nínú ìjọ mímọ́ yìí. Ìfẹ́ lóhùn náà ké ẹ jẹ́ ká lò fẹ́. Ṣé fẹ́ náà lílé iṣá? I'm very, very sorry, but I'm not sorry for saying what I'm saying. Because tí mi ò bá sọ, àwọn ogun ọ̀run lè hold me responsible. It's not that I hate any of the Oshofas,
but a ní kí n máa lu aago ìgbọràn yìí kí n máa lù sí wọn létí ní kíkan kíkan kíkan. Ẹ wò gbà tí the four corners tí wọ́n jókòó, the four major. I just said, yeah, àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n jókòó tí wọ́n ṣe reconciliation meeting, the very first one. Àjọ bẹ̀rẹ̀ àjọ parí ẹ̀ ni. Not that I was there, but my spirit was telling me that something was going on, but what I didn't know. And as he posted it, tí kí lorúkọ ẹ̀ tí ń jẹ́ BADA tó post it, I copied it and I sent it to him immediately. He said, wow, Mama is something is happening in the realm, but I could not get hold of it. So he explained everything to me. We were both shedding tears of joy. Even what I'm about to say, the BADA's children might not even know fully. Hallelujah, daddy me. Baby. Good evening. God bless you, Daddy. I trust my secretary. That's a good secretary. Emmanuel BADA. We were on the line till around 4 something in the morning that very night after their meeting and everything. He updated me, and it was a lovely, the most joyful moment of my life in this ministry. My family in Christ Jesus, let us be all very, very careful with the way we handle information, as there are always 2 ways to a coin. And the truth always lies between 2 human beings and the Trinity, making it 5 people. You know, the Father, the Son, and the Holy Spirit. There are 3 in 1, plus ẹni tọ́rọ̀ ṣẹlẹ̀ sí, plus ẹni tí àwọn méjèèjì tí nǹkan ṣẹlẹ̀ sí. I call them 5, but they are 3. Ìgbà míì, ẹni tó ṣojú ẹ̀ tó wà ń bẹ̀ ńgbà tí kinní yẹn ń ṣẹlẹ̀, ó lè pọ̀n sápá kan kó ní because this person is my own person. That is where we need to be very, very careful. And the Bible advises us not to judge in a haste. Digest very well, ponder, and ask God for guidance. Hallelujah. Now, on the presumed action taken by Supreme BADA, then by relieving HOD Reverend Akinshobowale, his picture, you can see it here, on his position as HOD of France by Supreme AA BADA, Alexander Abiodun. I love that name, Alexander Abiodun BADA. Ohun tó wà lẹ́yìn ìlú Ọ̀fà ó jìnnà sí Òjé. Torí àwọn èèyàn máa sọ pé ohun tó jìnnà sí Ẹ̀fà ó ju Èjé lọ. Ọ̀fà, ìlú Ọ̀fà ló ń jẹ́ bẹ́ẹ̀. Ìlú Òjé súnmọ́ Ọ̀fà, ṣùgbọ́n lẹ́yìn ìlú Òjé, ìlú sì lọ rẹ̀rẹ̀rẹ̀. Help me share this thing. God bless you. People need to hear this because it's a deep down secret. I cannot to salvage a lot of things. I cut everything
everything, the deep things, the names and things like that, I kept them to myself. And even this one that I'm doing is out of 3 hours listening, asking questions. Àwọn nǹkan tí mo gbọ́, etí mi gbowó, ó gbọ́mọ. Ó gbọ́ mi gígùn, àìkú baálé ọ̀rọ̀. I'm enjoying my ministry. This year, against all odds, December of this year, October, yeah, because that meeting was held last month. November, December of this year, I give glory to Jehovah Almighty. My motto is my calling, my pain, my gain. I really gained a lot against all Lord. Pẹ̀lú gbogbo ọfà, pẹ̀lú ká máa pọ̀ ẹ̀jẹ̀ lẹ́nu, pẹ̀lú kí orí máa sán wọn, pẹ̀lú kí ìbàdí wọn fẹ́ jábọ́ sílẹ̀, pẹ̀lú kán kó sẹ́nu mọ́tò, ká fẹ́ dédé gbéyàn sẹ́nu mọ́tò nígbà tí mi ò kìí ṣe ọmọ kékeré. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, Olúwa ṣeun. Ká dédé yí ṣubú láì mẹ́ni tó kí kéèyàn wà níta kí òfurufú kó dẹ̀ máa yí kí gbogbo àgbáyé máa yí lójúyàn. Ẹ try o, ṣùgbọ́n t'Olúwa mi láṣẹ. Hallelujah. Àánú tí mo rí gbà lọ́dọ̀ Elédùmarè, I share it with each and every one of you with love. Àánú Olúwa wá yín rí, Olúwa ṣàánú yín, Olúwa yọ́nú sí yín, Olúwa dáàbò bò yín, á ṣẹ́gun fún yín, á gbé yín ga ju àwọn ọ̀tá yín lọ. Gbogbo ohun t'Olúwa ṣe fún mi lọ́dún yìí, mi believe pé mo ṣì lè wà láyé níbi mo ṣe ń sọ̀rọ̀ yìí, ó ṣì ń yà mí lẹ́nu. Ṣùgbọ́n ẹni tó bá ṣe t'Ọlọ́run, Ọlọ́run náà á ṣe tiẹ̀. It was a rough road, but I thank God. In this investigation, I found so many hidden truths of decades past from the concerned person. My father in the Lord, whom I've known for many, many years, Reverend Akin Hobo Shobowale Ọmọ Bàbá Ìfìlọ̀, that it was not, he told me categorically, said, yeah, it was not late Supreme BADA deliberate action. It wasn't his deliberate action. But it was perfected plan, a plan perfected by some group of people. Ẹ̀yin àgbàsẹ̀lẹ̀ ìgbà yẹn, ọ̀pọ̀ nínú yín ló dẹ̀ ti kú. Ṣé àwọn pé mo sọ pé ọ̀pọ̀ nínú yín la fi àmúrè la fi dè mọ́lẹ̀. It was a perfect planned game. By day, very dear, very close, bí Ìṣọ̀run Baba Bada. His close friends, his close family, his close everything in the Lord, with whom he used to pray and praise Olujomimo together. He was just not what is agbọ́dọ̀ máa sọ bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí n fò bẹ́ẹ̀ yẹn dá. I have all the names of people concerned. They that planned that evil plot.
seduced him, reasoned with him in a godly manner, not knowing that wọ́n fẹ̀gùn sọ́wọ́, wọ́n fi ẹ̀jẹ̀ sínú, wọ́n tutọ́ funfun síta. And they planned it to the extent that the way it was presented to him, he was doing what he would have done if Papa happened to be alive. Because ẹnì kejì mi ni Papa máa ń pè Baba Bada. You see, when the last one I did on the Emmanuel BADA, I had to swallow a lot of things. I had to swallow a lot of things from the information that I gathered. Tí n bá ní gbogbo ẹni kí n sọ, ṣe program yẹn 6 hours ló máa gbà mí. That means I'm going to do it 3 times. Ṣùgbọ́n nǹkan àbàjẹ́. I give glory to Jehovah Almighty for the wisdom. I'm keeping all them names. I will keep them off. I will not mention, but rather I have to put some 1 or 2 names there. Papa's name too. Papa's is coming out as well because of what's happened. The genesis of how Reverend Akin Shobowale, it's not the same Shobowale with mine, but he loves me to bits. And I love him too. In my interpretive form. So, but we thank God. Help me share. God will bless you. And the battle data yinto. The ba ma ṣí báyìí, ó tún máa double síbẹ̀ ni. Ìgbàgbọ́ ló dá dúró. The ba ti ní ìgbàgbọ́. Data yìí máa padà síbẹ̀ in million-fold in Jesus' name. Now, let's I just say, rest his soul. Papa that was just a victim of planned coup d'etat. May Jehovah Almighty forgive each and every one of them and rest their individual soul in Christ Jesus. May Mother Earth be gentle. Because most of them, most of àwọn tó ṣiṣẹ́ láburú yìí, from what Papa Shobowale told me, they all went to him, one after the other. Àti tó ti pẹ́, àti tó ti pẹ́, àti tó ti kú, àtàwọn tó ṣì wà láyé. They've been going to him to apologize for his forgiveness and for him to pray for them. I hate something. Politics that is going on in Celestia. Had played a very dirty parts for decades. Àwọn tó wà nínú ṣẹlẹ̀, ẹ̀yin tẹ́ pera yín lágbà yín,
Ṣẹ̀rí ìtọ́ tí bàbá yín tú sílẹ̀, ẹ má gbé là o. Bẹ́ẹ̀ ni tẹ́ bá ti nígbàgbọ́ data máa rólù sínú àkáǹtì yín. Bẹ́ẹ̀ bá ti rí nǹkan kan á jẹ́ pé gbàgbọ́ yín ò lẹ̀pọ̀ mọ́ tèmi ní ẹ jẹ́ ká jọ ṣe sanga wish iná ìgbàgbọ́. Àwọn àgbà sẹ̀lẹ̀, they are nothing but traitors and they are still doing it with Baba Mobi, you know. He's in a total confusion, though he himself kọ́lọ́run ṣàánú wọn ni, because ohun tó bá wà lọ́kàn èèyàn lọ tí máa ń pààyàn bá. With due respect to you the fathers kọ́lọ́run kó dáríjì gbogbo yín lórúkọ Jésù. Gbogbo ẹ̀yin tẹ́ twist nǹkan around. Kó tó tẹ̀ wá di àsìkò wòlíì 40 ti wà tipẹ́tipẹ́ ká tó ṣẹ̀wárí wòlíì 42. Baba EMF. Sir. If you don't seek for forgiveness, where you have made people suffer, both young and old. I know the pains you are going through. You are going through physical pains, mental pains, spiritual pains. I know. But the only person that can lift all these pains, that can make it lighter, is you yourself through Christ Jesus. By going to people you have been hurting for decades to apologize to them. But I know you will not do it. From the interview, I understand now why CCC is now upside down. CCC were upside down láti bẹ̀rẹ̀. Nígbà tí bàbá ṣì wà láyé kó tó di pé bàbá kú, ní ṣẹlẹ̀ ti dorí kodò náà ti polúkú muṣu ẹ̀ mọ́ lọ́wọ́. Àánú ni bàbá yẹn kan rí gbà. I give glory to Jehovah Almighty who led me to the tree of life, of the foundation of Celestia and the truth before Papa left. Now, it might interest us all to know that Reverend Akin Shobawale happened to be Papa Ajose's personal and spiritual prophets that ordained by Jehovah Almighty himself for years until their path got separated by Baba Ajose himself. He allowed flesh and something that happened to hide the better side of him. But I give glory to Jehovah Almighty that he settled it at the last moment, the last seconds
he did. To Jehovah be the glory. This is what happened. When Papa sent, you remember, Papa Joseph built so many parishes. Then Papa sent him, Papa Joseph, to London as HOD to Europe, America, and Asia countries. May Jehovah have mercy on elders of these folds for the role they played in between them. The role each of them played. Many of them have died. Today, many of them, yeah. Especially those in London, in UK. Don't let me say London alone, in UK, yeah. They turned everything upside down for Baba Joseph. And it's still remaining there till today. Sherry, I know what I'm talking about because I'm a victim of it. Okay? Tẹ́ ẹ bá jọ bẹ̀rẹ̀ parish kan, tí olùṣọ́ kan tó gbé parish kan sílẹ̀, ẹ máa gbọ́ dáadáa o. Tí wọ́n lọ register kìíní yìí, ní Kétu olùṣọ́ yẹn gbé sílẹ̀ fún Kétu. I'm talking about what happened here in Belgium. Okay? Tí wọ́n bá ti wá rí pé ọbẹ̀ ti dùn tán, wọ́n á kàn dédé gbé ẹni yẹn kúrò. Though ẹni tó wà níbí tó gbé sílẹ̀, this is not the very first celestial regime là ń lò lọ yìí. Àwọn kan ti kọ́kọ́ dá sílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ in the 70s kó tó di pé mi dé, but it was not able to stand. But ìjọ yẹn pẹ̀lú bó ṣe kéré mọ́, bó ṣe ní ìgbàgbọ́ sí, Olúwa ṣèyanu, ọmọ kan jáde ńbẹ̀ fún ẹni tí wọ́n ti sọ pé kò ní bímọ rí tó sì lórúkọ ẹ̀ ń jẹ́. She's now a grandmother, I think, something like that, from what I learned. Now, ẹlòmíì wá, ẹni tó kúrò níbẹ̀ yẹn, ó gégùn síbẹ̀. Nígbà tó yẹ pé kóun máa jẹ ọ̀rọ̀ ṣẹ́hun, ló gbé òun kúrò. Títí di bá a ṣe sọ̀rọ̀ yìí, gbogbo àwọn tí wọ́n ń wá, tí wọ́n ń lọ, wọ́n ṣe ń gbé wọn wá tán lóníkálùkù ń gégùn síbẹ̀. Ó ti wá mú mi sọ pé mi ò ní particular parish. Kí n dẹ̀ tó di pé mo máa faramọ́ yín tí bá wà ládùúgbò yín ládùúgbò báwo ló ṣe ṣẹlẹ̀. Mi ò kí dédé forí balẹ̀ nínú pẹpẹ. Mi ò dédé forí balẹ̀ níwájú pẹpẹ o. Torí àmọ́ èpè, àmọ́ nǹkan tó ìyàtọ̀ ti fi jẹ ẹni tó bẹ̀rẹ̀ bẹ̀ yẹn. Àmọ́ ìyà tójú ẹ̀ rí. And mo dẹ̀ mọ ìyàtọ̀ ẹni tó kọ́kọ́ gbéjẹ yẹn sílẹ̀, mo mọ ìyà tójú ẹ̀ rí. Bẹ́ẹ̀ ni. Dó òun náà ó ṣàṣemáṣe. Ẹ jẹ́ kí a máa sọ yẹn lọ́jọ́ mi nígbà dọ́jọ́ testimony. All these people, they are all guilty. They that are dead and they that are still alive, especially the old trustees and non-trustee members. Only God can forgive their children. Torí wọ́n ti fi èpè sílẹ̀ fáwọn ọmọ, wọ́n ti fi ègún sílẹ̀ fáwọn ọmọ wọn lórí ọ̀rọ̀ Baba Joseph, Baba BADA, Baba Shobowale àti Baba Mobi yìí náà. Mo ń gbé ọ̀rọ̀ mi ní o. Ọlọ́run ọba nìkan ló lè dárí ẹ̀ṣẹ̀ jì wọ́n.
wọ́n gbé ogun ti bàbá Joseph, àwọn trustee Nigeria àtàwọn non-trustee àtàwọn tó wà ní London, wọ́n communicate, wọ́n ní láéláé bàbá Joseph ò ní dúró. Pé láéláé àwọn ò nídìí HOD tó máa wá jókòó síbẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run ọba tó mọ gbogbo tó dẹ̀ lè ṣe ohun gbogbo. The Lord used Baba Shobowale by revealing things in advance through the grace of Jehovah Almighty to Baba Joseph. Baba Joseph bá ti kú nígbà tí wọ́n ti gbé wọn débẹ̀, bá ti kú tipẹ́tipẹ́. Ìta ṣe sọ pé wọ́n ṣẹ̀ wá kú nígbà tó kàn bá má tiẹ̀ mọ nǹkan tó tiẹ̀ kò tiẹ̀ lè dé position yẹn débi tó máa mọ̀. Torí wọ́n gbógun tí wọ́n gan ni. Those in Britain, they rejected him. They set up a very strong propaganda against him to make sure that American people too, they said they don't want him. They were against him as well as the people in Europe. They were against it, that it should become their. They thwarted everything. He's saying everything. And the reason is they do not want an evangelist with a permanent stay in UK. The only thing they can accept is someone that can only come when they have special service like marriage, burial, washing of feet. Papa ma send this. That is just it. Papa Joseph really went through a lot of harsh time. Yeah, he went through difficult, demonic times in the hands of all these people. But to God be the glory. Now, according to Papa Shobowale, he said, Papa Joseph came to celebrate an harvest, adult harvest with us in France in 1981, 1st of November. And he was still the HOD of France then. And he received the special gift of Holy Spirit. That day, it was a blessed one. And he gave Papa Joseph a very strong message. That was how he became his personal prophet. It was through that grace that his stay was able to be normalized in UK. Ẹni tó lọ́run ṣe tirẹ̀, ta ló lè kọjú ìjà sí? Papa said there was some irúnmọlẹ̀ in the city of London then. These people were powerful. Group of Osho and Aje Pọ́nbélé, ẹgbẹ́ òkùnkùn burúkú. They tried everything, every means to take his life, to the essence of putting things on his chair to sit on. But Jehovah always revealing in advance, and they themselves, they wonder what this man, really
worse. Because each time the Lord reveals something to Baba Shobowale, he will. Ìgbà yẹn la ṣe ń lo telephone number oní garara aláfọwọ́yí oníjòkó. He will call on him and tell him, this is what the Lord said, and this is how you are going to handle this, and that is how you are going to handle this. There was even one day, according to Papa Shobowale, Papa just asked him, you this young man, why is God hiding things from me and revealing it to you? Why is he keeping all these things, all these secrets? Why is the Lord keeping it with you? One will reply, I don't know, sir, but I know that bó ṣe wù Ọlọ́run ló ṣe máa ń ṣe ọlá ẹ̀. Bó dẹ̀ ṣe wù ló ṣe máa ń ṣe nínú ilé ayé ènìyàn láwọn tó bá nífẹ̀ẹ́ sí. Tó bá ti mú ẹ ó ti mú ẹ náà nìyẹn. Ẹ bá ń gbọ́ ẹkùn mẹ́ran, ẹ bá ń gbọ́ ẹgbẹ̀rún sàámọ̀ ẹ ò lè sàmọ́ Ọlọ́run lọ́wọ́. Bẹ́ẹ̀ ni. Though they were distance apart, France and UK, the journey is not a journey of 1 hour, but they were very, very close. They talk every now and then, from what he told me. Then, today's Pastor Adeogun was his private secretary, Baba Joseph's private secretary in London, as he was the one in charge of French letter. Any letter that comes in French, he is the one that's always sorts it out. He will sign, and Baba Joseph too will sign, and then they will send it to Pastor, and this and vice versa. Each letter that Pastor Papa sent to Papa Joseph, they always copy Baba Shobowale. Now, one day, an assistant evangelist came to France from Ivory Coast, named Assistant Evangelist Daga, who told Papa that he wished, I don't know if he's still alive or not, that he wished to take CCC to the Caribbean area. And Papa gave him a letter to that respect for Papa Shobowale to go and see him in France on how to set the record on to the Caribbean area. But getting to France, this Mr. Daga changed everything. He took up Baba Shobowale's parish from him. All in the name of rank. He took up that parish in France. And Baba had no choice, Baba Shobowale had no choice than to send the reports back to Papa Joseph that this and this and this and this, Baika Woody, Nikoto Shele. Now, Papa sent late Pierre Alokpo himself and Evangelist Rántí Ọlọ́runníṣọlá, my uncle, tí mo máa sọ fún yín, Baba Bimbo, tó wà ní America sí. Parish wọn náà ti lé ẹ̀bùn oníhòhò jáde tí mo sọ fún wọn pé I'm against it. They shouldn't have done that. Ẹ̀bùn ọ̀hún náà
kò ṣe nẹnu lẹ̀ fún. Ó forí gbogbo wọn para wọn, ó dó gbogbo wọn. Daddy wà lórí fóònù, wọ́n wà lórí program. And Uncle Ronshola was handling Bondi Parish because Bondi yẹn lèmi ti gbé Ọláyínká wọlé. Ọláyínká Bondi ni mo ti gbé wọlé. Now, Papa sent the then late Pierre Lopo to see Baba Shobowale. That Baba Shobowale should come and see him in Nigeria. So Baba Shobowale went to Nigeria in 1983 to see Papa. Getting to Papa, he said, what's that man, the Mr. Gada did? They repeated the same thing, and the report was read out to everybody because it was all of them. They were there. Papa invited all of them, all the elders. He invited them all there and read the letter out and tried to explain to him face to face that I ask you to come because I want to explain to you face to face that what Gaga was not approved to take up his parish in France. What he said is that he needed a stepping stone that will back him to go to the Caribbean. And the reason why he was able to do that was because he was an assistant evangelist. Why Baba Shobowale then was just wearing most senior leader. Now, as the head of France, we can't leave you. That I'm reading what Papa said now. Now, as the head of France, we can't leave you with such a low rank. Henceforth, you are going to be elevated to assistant evangelist, HOF, head of France. And being that you will have 3 missions, Papa said, Baba Shobowale will have 3 missions. And said he's not going to write the letter for him, that Baba Shobowale will take a pen and paper and write what is going to dictate to him, to write it down, and then bring it to him. Papa said, when Papa said that, the Spirit of the Lord told him that Papa is putting you to test now in the presence of everybody here. Then Papa dictated. I, Papa, SBJ, Samuel Balabala, today, they put the date, elevate Akin Obo Shobowale to the rank from most senior leader to assistant evangelist and the head of France, HOF. And his authority, the third part, his authority is under the head of Europe, America, and Asia, who happen to be late Pa Ajose. Sherry, mẹ́ta ni o.
After writing the said letter, I gave it to Papa, and he asked the church secretary to read the letter out to his hearing and public, and that of the public. There were lots of elders there. But SBJ now said, ní òtítọ́ àti ní òdodo, ohun tí àwọn tó rán mi ń ṣe, òtítọ́ ni mò ń ṣe. Because what he said, he did not change anything. Just as he said it, that was how he wrote it down. Ìwọ ni Ọlọ́run yàn láti jẹ́ olórí ìlú France. Papa dẹ̀ mú ìwé yẹn nígbà tí secretary kà jáde. Papa dẹ̀ mú ìwé yẹn, wọ́n fi òǹtẹ̀ sí. Wọ́n tún ṣe kíni, wọ́n juwọ́ lù. Ní ọjọ́ yẹn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ rèé. Some group of journalists came and said, Papa, we all came to interview you, ni sir. So many of those babas were present, including Supreme BADA was there too. Sheribiti Akobaga Faratimbo. Supreme BADA was present there as well. And Papa said, lótìtọ́, èmi lẹ wá ṣe interview fún, ṣùgbọ́n ẹ kọ́kọ́ interview ọmọ mi yìí ná. Ọmọ mi tó wá láti France yìí, ẹ kọ́kọ́ bá mi interview ẹ̀ ná. Ṣé rí wípé ogun ti ń dìde. Bàbá Joseph náà wà ńbẹ̀ o. Òun ni head of France diocese, nítorí àwọn tó rán mi níṣẹ́ ló fi hàn mí wípé òun ni ohun tí ó jẹ́ olórí ní ìlú France. After the interview, nígbà tí wọ́n jọ sọ̀rọ̀ tán, very short one, wọ́n náà wá sọ fún Papa wípé Papa, mo ti fẹ́ máa lọ o, wípé kí Papa kí wọ́n fi àdúrà sin àwọn. Ẹmú point yẹn náà tó dání. Papa sọ wípé kì í ṣe mi ni mo máa gbàdúrà fún ẹ. Supreme ló máa gbàdúrà fún ẹ. He said that he knelt down in front of Supreme BADA, in the presence of everybody, even the journalists and everyone, and Supreme prayed. Wọ́n sọ Papa wá sọ pé Supreme gbàdúrà fún ọmọ wa. Supreme gbàdúrà fún ọmọ wa. Ṣé àwọn bàbá tó máa ń lo ọ̀rọ̀ Jésù, ohun Jésù fi báyàn sọ̀rọ̀ yìí, téèyàn bá ṣọ́ra. Ṣé àwọn pé lówe ni. Supreme gbàdúrà fún ọmọ wa. Wọ́n dẹ̀ ti rí pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀ yẹn pátápátá ni Papa ti rí. Papa dẹ̀ ti rí gbogbo nǹkan pé ọmọkùnrin yìí ogun ńlá ń bọ̀. Supreme prayed for him. Nígbà tó dìgbà pé kó ṣe oore ọ̀fẹ́, Papa ni Supreme, ó náà ló máa ṣe oore ọ̀fẹ́. Supreme ṣe oore ọ̀fẹ́. Wọ́n ní nǹkan tó ṣẹlẹ̀, wọ́n ní kò yé àwọn nígbà yẹn, ṣùgbọ́n gbogbo ẹ̀ṣẹ̀ wá yé àwọn nísìnyí nígbà tí ègbé ti regbé, tí ègbé ti regbè. Wọ́n nígbà táwọn wá dìde kúrò lórí ìkúnlẹ̀, táwọn sọ pé Papa, mo ti fẹ́ máa lọ o, mo ti fẹ́ máa lọ sà. Papa ní Akin wá,
mo fẹ́ fi orin kan sí ẹ́ wọ́n ní gbogbo àwọn tó wà ńbẹ̀ gbogbo wọn bá tẹ́tí láti gbọ́ orin tí papa fẹ́ fi sin àwọn gbogbo ìjókòó dákẹ́ rọ́rọ́ fẹ́m wọ́n retí orin tí bàbá fẹ́ kọ bàbá bá dijú bàbá dijú wọ́n ṣorí báyìí sínú ìjókòó wọn. Ká ṣá máa wà nínú ẹ̀mí gbé mi wọ bàbá gbé mi wọ bàbá ẹran ara kò lè ṣiṣẹ́ rẹ̀ gbé mi wọ bàbá. Wọ́n ní nígbà tí bàbá máa gbé orin sílẹ̀ gbogbo àwọn tí ń retí orin ṣẹlẹ̀ wọ́n ti oníkálùkù tí ń wá pé bàbá yóò lè fi orin ṣẹlẹ̀ kò lè fi rú wa lójú gbogbo wa náà la mọ orin tó lè kọ orin téèyàn bá ń lọ sí ìrìn àjò bàbá mi lọ lọ́kọ̀ tí ń wakọ̀ ni bàbá bá ní bàbá mo mi lọ ìyá mo mi lọ fàdúrà sí mi bàbá mo mi lọ ìyá mo mi lọ fàdúrà sí mi o kí n má mọ̀ṣì kí n má kagbá kò nílé ọkọ ilé ọkọ kẹ gbogbo wọn wojú wọn rárá wọn kí n má mọ̀ṣì kí n má kagbá kò nílé ọkọ ìyá mo mi lọ bàbá mo mi lọ ẹ fàdúrà sí mi o bàbá ní gbogbo yín ẹ bá mi kọrin lóníkálùkù bá bẹ̀rẹ̀ sí ní dátọ̀ orin ìyá mo mi lọ gbogbo wọn bá gbé orin yìí lóhùn òkè bẹ́ẹ̀ náà ń wojú ara wọn irú orin wo leléyìí nígbà tí ìṣepá ń ṣe ìyàwó ń bí wọ́n ní gbogbo nǹkan tó ṣe gbogbo orin àtorin ni o àti gbogbo ìwà tó ní tó ń tán àti gbogbo wọ́n ní kò sí tó yé àwọn pátá nínú gbogbo ẹ̀ nígbà yẹn wọ́n náà fi tí àfi bí ìlú ṣe yí padà wọ́n nílùú yí padà láàrin àwọn àti bàbá Jọ́sẹ̀ bàbá Jọ́sẹ̀ bá ní àwọn fẹ́ lọ sí Badagry the very first parish wọn tó ṣe sí Badagry àwọn dẹ̀ fẹ́ kí bàbá Ṣóbọ̀wálé tó mú bí ọmọ tó mú bí àbúrò tó mú bí òjíṣẹ́ Olúwa special sínú ilé ayé wọn láwọn àwọn fẹ́ kọ́ ilé kan Low battery, please charge. àwọn fẹ́ kọ́ ilé kan àwọn dẹ̀ fẹ́ kí wọ́n á lọ bá wọn gbàdúrà sí orí ilẹ̀ náà láti gbọ́ ohùn Olúwa ní nǹkan tí Olúwa fẹ́ káwọn ẹsẹ̀ táwọn tó Olúwa fẹ́ káwọn gbé àtìgbà tí àwọn máa ṣe foundation ilé yẹn pé àwọn fẹ́ kó gbá wọn gbàdúrà síbẹ̀. Bàbá ó ṣe jẹ́ pé èmi ni màá gbàdúrà sórí ilẹ̀ yín wọ́n ní nǹkan tí Ọlọ́run sọ fún àwọn nìyẹn so and kọ́ṣá tẹ̀lé àwọn kan lọ àti pé ìgbà wo ni wọ́n máa lè bẹ̀rẹ̀ sí ṣe foundation lé Ọlọ́run ní pé kí kọ́ sọ fáwọn. Only for you to know how close we were. Pastor Ajose left his bed for me to sleep while he slept on the mat. I refused, but he insisted. That was the father-son relationship we had then.
wọ́n ní bàbá Joseph sọ pé Akin ó mọ bó ṣe rí lọ́kàn mi ni tó bá mọ bó ṣe rí lọ́kàn mi tí n bá ra bẹ́ẹ̀dì tó fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ tó tóbi jù tó fáìn jù tí mo bá gbé fún ẹ pé kò fẹ́lá sórí ẹ̀ kò fi sùn kò pọ̀ jù. Sátánì ń dọdẹ ayé ò ní bayọ̀ wa jẹ́ ẹran ara kò ní gbé wa wọ̀ níbi tó bá yẹ ká ti jèrè ẹran ara ò ní bàjẹ́ lórúkọ Jésù Kristi ẹran ara ò ní sọ màlẹ́kà wa di ọ̀tá wa lórúkọ Jésù Kristi. Wọ́n ṣá lọ sórí ilẹ̀ wọ́n lọ sórí ilẹ̀ yẹn wọ́n gbàdúrà sí lẹ́yìn àdúrà wọ́n náà wọ́n sọ pé ẹ̀mí Ọlọ́run ò fi nǹkan kan hàn àwọn o ṣùgbọ́n ẹ jẹ́ ká lọ sílé nítorí àwọn ní vibe kan pé Olúwa fẹ́ fi nǹkan kan hàn wọ́n nígbà tí àwọn bá calm wọ́n náà wọ́n padà sílé àwọn padà sílé àwọn ṣe gbogbo àwọn sùn wọ́n lẹ́mí ọ̀run sọ fáwọn wípé ilẹ̀ yẹn pé foundation náà ò gbọ́dọ̀ wáyé ní ọjọ́ tó bá yàtọ̀ sí ọjọ́ sátidé wípé màlẹ́kà kan máa sọ̀kalẹ̀ wọ́n dẹ̀ máa kó àwọn nǹkan kan wá àjókù pẹpẹ idà dẹ̀ gbọ́dọ̀ wà nínú àwọn nǹkan tí àwọn màlẹ́kà yẹn máa wá fi ṣiṣẹ́ ń bẹ̀ yẹn pé kán gẹ̀ẹ́tì gbogbo ẹ̀ gbogbo nǹkan tó yẹ pé káwọn gẹ̀ẹ́tì rẹ́dì tán bá ti kó wá àwọn màlẹ́kà wọn mọ nǹkan tí wọ́n máa fi ṣe báwọn bá ṣe ń ṣe síbẹ̀ àwọn màlẹ́kà parí iṣẹ́. Wọ́n ní ìyá for the first time bàbá Joseph wọ́n já àwọn níyàn ìṣípayá táwọn rí lórí ohun tí ẹ̀mí sọ wọ́n ní irú iṣẹ́ wo irúṣẹ́ kàtìkàtì wo nìyẹn wọ́n wá yí kìíní yẹn padà ní báwo ló ṣe máa jíṣẹ́ fún mi wípé ọjọ́ sátidé ni ẹ̀mí kan sọ pé ká bẹ̀rẹ̀ foundation ìwọ kẹ̀dẹ̀ ní àsìkò tó fẹ́ ẹ má bínú bàbá mi ò bẹ ṣe sọ fún mi náà ni mo ṣe sọ ìwọ kẹ̀dẹ̀ ní àsìkò tó fẹ́ lò ní Nàìjíríà ó ti ń kánjú lọ ó ò lè dúró ó dá bá mi ṣe Sunday bá mi dúró ṣe Sunday kan bá mi ṣeré ṣe Sunday kan ṣèbó ní sátidé náà sọ pé ká ṣe nǹkan tá a máa ṣe ní kí n bẹ̀rẹ̀ foundation ṣùgbọ́n ṣá o èmi ò ní bẹ̀rẹ̀ foundation lọ́jọ́ sátidé tó sọ yẹn ọjọ́ tó fún mi yẹn èmi ò ní bẹ̀rẹ̀ foundation tèmi fẹ́ ṣe àárín ọ̀sẹ̀ ni mo plan ẹ̀ sí àárín ọ̀sẹ̀ yẹn náà ló dẹ̀ máa jẹ́ kì í ṣe sátidé àṣọlọ́ngà tá a bá ti ṣe gbogbo tó sọ pé tí màlẹ́kà sọ tó sọ pé màlẹ́kà sọ pé ká kó tá a bá ti kó dání lọ síbẹ̀ iṣẹ́ ti ṣe wọ́n ní àwọn wá sọ pé bàbá Olúwa ní sátidé ẹ sọ pé ọjọ́ Wednesday ọjọ́ àánú pé káwọn tiẹ̀ tó sọ délẹ̀ bàbá hàn àwọn ni o ìjọ tó wọ́n fẹ́ mú nìyẹn ìjọ tó wọ́n fẹ́ ṣe nìyẹn pé gbogbo nǹkan tí wọ́n wá try láti ṣe láàrin pé kán lè ṣe kíní ẹ̀ lọ́jọ́ Wednesday yẹn kò bọ́ sí nǹkan kan ṣáà kò ń dàrú mi ní bàbá sọ pé okay
ó dáa wàá tẹ̀lé mi lọ síbì kan lọ́jọ́ Sunday ẹ máa gbọ́ o ẹ̀yin èèyàn ogun tí ń jà ọjọ́ ti pẹ́ ẹ jẹ́ ká máa wà nínú ẹ̀mí ṣé rí ìgbà míì gan kọ́lọ́ ó ṣàánú àwọn tiẹ̀ nígbè tá a dẹ̀ bá dé yìí kò ṣeé sá padà mọ́ àánú ẹ̀ àgbéwárò. And he asked me to follow him out that Sunday. Ó ní àájìjọ lọ sórí ìjọ kan. Ìjọ tó jẹ́ pé àwọn alágbára ló ń ṣiṣẹ́ ń bẹ̀. Àwọn wòlíì ńláńlá tó wà ní Badagry tó lágbára tó jẹ́ pé gbogbo àwọn èèyàn náà wá láti oríṣiríṣi ibi náà ti wá ń bá wọn. Kó wá lọ wo bí ẹ̀mí ṣe ń ṣiṣẹ́ bẹ́ẹ̀mí ṣe ń lò wọ́n. Àwọn wòlíì àjàṣẹ tó jẹ́ wípé gbogbo àwọn olówó pátápátá nígbèríko àwọn ni wọ́n wá ń bá láti wá máa ṣọ́nà lọ́dọ̀ wọn. Ọlọ́run sọ pé ó dà. Wọ́n nígbà táwọn máa ọ̀dẹ́bẹ̀ àwọn ṣàwórí àwọn wò káàkiri wọ́n fi oríṣiríṣi nǹkan hàn forí wọn oríṣiríṣi wòlíì wọ́n fi wọ́n hàn wọ́n ẹnìkan òjíṣẹ́ ẹyọ kan ṣo fún wọn. Wọ́n ní báwọn ṣe kúrò ń bẹ̀ wọ́n bá tún láwọn tún ní ibì kan táwọn tún máa mú àwọn dé. Wọ́n ní bàbá sọ pé Akin màá wá mú ẹ lọ nísìnyí sórí ibi àwọn wòlíì ńláńlá ibẹ̀ láti dé màá wá mú ẹ má gbọ́ o. Thou shalt not put the Lord thy God to a test. Àbí to the test then anyhow. Akin màá mú ẹ lọ sórí ìjọ kan tí àwọn wòlíì bíi tiẹ̀ báyìí wà. You can imagine. Àwọn wòlíì bíi tiẹ̀. Àwọn wòlíì bíi tiẹ̀ báyìí tí wọ́n wà màá mú ẹ lọ sọ́dọ̀ àwọn yẹn náà. Wọ́n ní nígbà táwọn débẹ̀ táwọn ṣe dé ẹnu ọ̀nà báyìí wọ́n ní wòlíì àkọ́kọ́ tó kọ́kọ́ pàdé àwọn lọ́nà báyìí wòlíì yẹn ni òun gbọ́ ohùn kan ohùn náà sọ pé a kì í fọ́ àgbọn ká da omi ẹ̀nù. Wọ́n ní níta ni lẹ́nu ọ̀nà nìyẹn ti tọ́ bí ẹ̀ o. Wọ́n lẹ́ni yóò sọ jù bẹ́ẹ̀ lọ ó kàn sọ pé àlàáfíà. Wọ́n dẹ̀ tún lọ sínú ilé. Wọ́n ní báwọn ṣe wọnú ilé táwọn dẹ̀ wọnú pẹpẹ pé kí wọ́n forí balẹ̀ ó lẹ́nìkan wòlíì kan lẹ́mí náà bá tún ṣe kí ni ẹ̀mí ọ̀run tún bà lé wòlíì ẹlòmíì síbí yẹn wà níta o. Wòlíì the same another wòlíì yẹn tó wà nínú tí wọ́n pàdé nínú pẹpẹ yẹn sọ pé mò ń gbọ́ ohùn kan tó ní a kì í fọ́ àgbọn ká da omi ẹ̀nù. Ó di méjì. Wọ́n láwọn àti Papa Joseph làwọn bá jọ wo ojú ara wọn. Ẹnì kejì tó wà nínú ilé confirm iṣẹ́ tẹ́ni tó wà ń ta tó jẹ́ ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ó kan Baba Joseph nínú. Ṣé mọ̀ pé nígbà yẹn Baba Ṣẹ́wọ̀wálé was a very young man. Ẹ máa gbọ́ pé ní pẹ́ parí ètò yìí because mo ṣe ń ṣe orí mi ń ṣeré ọ̀tá mi lórí máa fọ́.
wọ́n ní nígbà táwọn wá délé lálẹ́ ọjọ́ yẹn ẹ máa gbọ́ o ẹ̀yìnkùlé lọ̀tá wà inú ilé la ṣe ní gbé ò bá máa látọ̀ èèyàn kó máa lágbẹ̀ẹ́ díẹ̀ tó bá máa kọnú sí ẹ akọnú sí ẹ tí ò bá nífẹ̀ẹ́ oríire ẹ nítòsí ẹ kò nífẹ̀ẹ́ náà ni ṣùgbọ́n ẹni tó lọ́rùn ṣe tirẹ̀ ta ló lè kọjú ìjà sí káì. wọ́n nígbà táwọn délé táwọn ti rìláàsì táwọn ṣe pé báwọn ṣe ìjọ sọ̀rọ̀ ni bàbá àjọṣẹ̀ sọ pé Akin lẹ́tà tí pápá kọ fún ẹ yẹn kò yẹ kí wọ́n kọrú lẹ́tà yẹn fún ẹ nítorí wípé pápá ò sọ fún àwọn wípé àwọn fẹ́ fi ẹ́ ṣe olórí France lẹ́ni tó jẹ́ pé position tó wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyẹn. ohun tó wà nídìí wọ́n ṣe gbé HOD fún EMF nìyẹn nígbà tí bàbá kú wọ́n wá ti lẹ́ni tí ò ní parish tó ń lọ débi tó máa kọ́ parish bàbá EMF wọn ò jọ́sìn kankan ní parish kankan ní France gbogbo eyín ni mo fi ń sọ ajá yìí dẹ̀ gbó kéyìn ẹ̀ yọ. orí ò kì í fọ́ àdá o orí kì í fáwọn ẹ̀dọ̀ kì í dògbé òtútù kì í mẹ́ja lálẹ́ odò kókókó lárọ̀ tá mi máa lè èmi kọ́ ni mo lè fọ́ rí eléyìí àṣeṣe tún ṣe àsọsọ tún sọ ni àṣírí ìkọ̀kọ̀ gbọ́dọ̀ tú síta ni. sábàbí lásán ni Supreme jẹ́ ṣùgbọ́n bàbá àjọṣẹ̀ ló mastermind ẹ̀ ju gbogbo ẹ̀ lọ Jésù wà lórí ìtẹ́ ẹni tọ́lọ́run ó ṣe tiẹ̀ ta ló lè kọjú ìjà sí. ṣẹ́rí nǹkan kínkínní báyìí léèyàn máa ṣe téèyàn máa fi ba relationship àárín òun àtọlọ́run jẹ́ pẹ̀lú gbogbo nǹkan tí bàbá àjọṣẹ̀ tó ṣe ẹ wo kú ìgbà tó kù náà wọ́n rè bọ́ ni ibi táwọn tọ́ṣọ̀ tí ní kọ́ máa lọ tàmì òróró. nígbà tí wọ́n ti gbé ìṣòdì kú làwọn báwọn ṣe declare ara wọn as a reverend nìyẹn and he has lots of followers in France. Hotel de Ville kan France kan ni. I know the place. I've been there 2-3 times. Yes, I've been there. I know Papa, mo mọ ìyàwó bàbá. Àwọn ọmọ parish wọn mọ̀ mí dáadáa. And Mama Ṣùbọ̀wálé kọ́lọ́hún kó bá mi délẹ̀ fún wọn orúkọ Jésù Kristi. She knows me, I know her very well. God rest her soul. Ṣé wá rí kankan nínú parish ti bọ̀ wọn kò sọ̀rọ̀ pé lay superior elder sister mother auntie uncle prophet kìnìkan everybody brother ni mon frère ni àbí papa tó máa fẹ́ pèèyàn lórúkọ ṣe pé wọ́n máa sọ pé kí ni gbogbo yìí tó máa fi pè wọ́n kọ́ lè sọ pé maman so àbí sister so
àbí papa so, àbí my friend, brother so. That is all. Àwọn òkè wọn pọ́n agbádálé ládùúgbò wọn. Orúkọ Jésù Kristi ni wọ́n pọ́nlé. Ohun tó wà nídìí gbogbo ọ̀rọ̀ yẹn nìyẹn. Sábàbí lásán ni bàbá BADA jẹ́ o. So sister me, now you have the true story. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, inú tó gba ọmọ ó gbọ́dọ̀ gba ọ̀rọ̀ mọ́ra. I'm keeping the remaining. Mo ṣe kọ sílẹ̀ náà ni mo ṣe ń kà fún yín. I'm keeping the remaining. Tí bá ní kí n máa sọ 8 hours àti ìsọ̀tàn. In fact, a lè má sọ̀tàn ní 10 hours. But the remaining I'm keeping to my, because àwọn ọ̀rọ̀ gbáǹkangbì, àwọn àṣírí kọ̀ọ̀kan ó wà mẹ́. I appreciate your understanding. I want to keep the remaining things to myself. Ọmọ ọjọ́ mímọ́, ogun láyé ìbọn ràn. Ẹ jẹ́ ká máa dúpẹ́ lójoojúmọ́ o. Lórí ogun onílara. A fi ẹ̀tàn tani lọ́fà. A fi ẹ̀tàn tani lọ́fà ńgbà tán tún máa rẹ́rìn músẹ́. Àìmọye ìgbà tẹ́lẹ́dùmarè tó ti ṣẹ́gun fún wa. Àìmọye ogun tẹ́lẹ́dùmarè tí ń gbé fò wá dá. Ayé ò ní dáràn kọ́ wá tì sí yín lọ́rùn. Ṣé àmọ́ pé nǹkan tó ṣẹlẹ̀, láàrin àwọn politicians nìyẹn. Nǹkan táwọn politicians yẹn máa ń ṣe nìyẹn, táwọn ọmọ wọn bá ti hùwà burúkú. Táwọn ọmọ wọn bá pààyàn níta àbí tó ń ṣe kinní kan, wọ́n á mú ọmọ ọlọ́mọ, wọ́n á lọ fi pààrọ̀ ẹ̀, wọ́n á ní káwọn ọmọ tiwọn kó jáde kúrò nílùú. Irú ìwà tí bàbá Joseph tó hù láàrin bàbá BADA àti bàbá Ṣóbọ̀wálé nìyẹn. Ṣùgbọ́n ariwo bàbá BADA ni wọ́n pa. Ayé ò ní kí páńpẹ́ ayé bọ̀ wá lọ́rùn. Páńpẹ́ ọ̀run ayé ò ní kí bọ̀ wá lọ́rùn. Elédùmarè kú rọ̀jú o. It's very sad. I really appreciate each and every one of you. Ìjọ mímọ́ yìí. Just know who you are in Christ Jesus. That is just it. If you don't know whom you are in Christ Jesus, ó ti ṣubú tipẹ́. Torí gbogbo àwọn ọmọ a máa ní tó bá ti wọ sùtánà ó ti ní yàrá lọ́rùn ni. Ó ti kú rí. Wọ́n á bá tiẹ̀ jẹ́, wọ́n á run jẹ́gẹ́. Èmi àti yín àní di ẹni sábàbí burúkú. Wọ́n wá di ẹrù lé bàbá ní bàbá lórí nítorí pé he happened to be the supreme head nígbà yẹn. Àwọn ni wọ́n ní pé kán lọ ṣe kinní yẹn. Àwọn bàbá kan ẹ kú iṣẹ́ Olúwa, ẹ kú iṣẹ́ ládá. Ní bá dárúkọ yín kò sí nǹkan kan tẹ́ máa fi mí ṣe. Ṣùgbọ́n I won't give you that pleasure. Mo fẹ́ kí inú yẹn rùn yín mọ́jú. Kẹ́ máa ní àbò mọ̀ pé mo wà lára wọn àbí mi. Orúkọ tí mo ní is over 30. So kì í ṣe àwọn tó ti pé àtẹ̀yìn alágbádá òfò
tẹ́ tún ṣe wà pẹ̀lú bàbá mo bí iná sìn. Ẹ̀yin tẹ́ ṣáájú lọ́gbẹ́, tàgùrọ̀ lọ́fà, dédìí ọ̀pẹ gbẹ́nu sókè. Gbogbo yín pátápátá. Ẹ lọ yíwà padà o. Ẹ lọ yíwà padà o. Ó kù ṣẹ́jú péréte o. Ó kù ṣẹ́jú péréte o. Ìdè Olúwa mi kù sí dẹ̀dẹ̀ máa ṣọ́nà. Ìdè Jésù yìí kù sí dẹ̀dẹ̀ máa ṣọ́nà. Ó lè jẹ́ lónìí tàbí lọ́la mẹ́màmú. Ó lè jẹ́ lọ́sàn tàbí láṣálẹ́ mélé sọ. Bó bá dé n ó fayọ̀ pàdé Olúwa mi o. Bó bá dé, ṣé tó bá dé ṣáyọ̀ lẹ máa fi pàdé ẹ̀. Kí ẹ gbé bóyá ó máa sọ̀kalẹ̀ wá ẹ tó bá ti fẹ́ kú báyìí ó ti máa rí. I'm telling you. Because I've had out of body experience. Mo ti ẹ̀mẹ́rin ni mo ti kú, mo ń sọ fún yín. Mi ò kí bóyá mo ń dọ́nà. When Emmanuel was telling me his experience, I was just laughing. Pé ẹ̀kan ṣo péré. Mi wọ rí wọn. Ṣé rí àwọn tó wà lódì kejì yẹn? Àbáwọn tó wà nínú ilẹ̀ yẹn, ibi tó bá mú yín lọ nínú méjèèjì ẹ̀ ní fẹ́ padà wá. Total serenity. Are you sure you'll be able to face them? Are you even sure you will be able to even see such a beautiful door? Pẹ̀lú gbogbo wa tẹ́ ń ṣe bí àrùn tó ń boyún jẹ́ yìí. O lè wọ bí àwọn bílíkì ìkà. Ẹ̀rẹ́ nípa, ẹ̀rẹ́ níta, ẹ̀rẹ́ ní jẹ. May Jehovah Almighty bless each and every one of us. So that is the record. I've set the record straight. Sátánì ló jẹ̀bi. Torí kí la tún fẹ́ sọ? Àwọn tọ́rọ̀ yìí kàn gbọ̀ngbọ̀n. A lè ní kán wá rojọ́. Ṣùgbọ́n lábẹ́ bó ti wù kó rí, a tún gbọ́dọ̀ di ẹrù tí kò ń ṣe tiwọn. A gbọ́dọ̀ dìlé wọn lórí. Ṣé rí kẹ́ máa dìtẹ̀ èèyàn nísẹ̀lẹ̀? Kẹ́ máa fọ́ọ̀mù group bí ẹni yẹ máa bá kanlẹ̀ tán ni. Níjọ́ tó lọ́ba máa jó táyà yín. Orí express ni o, orí express road lọ́lọ́run ti máa jó táyà yín. Ẹ ṣẹ̀sìn láti bí báyìí. Ẹ ṣẹ̀sìn yẹn dé Ṣàngíṣà. Lè dúgbò mi lọ. I love you all. Have a lovely week in advance. Have a rethink. Ẹ jẹ́ kí mi àti oyin ká lọ ronú pé wàdà. Ká lọ ronú pé ta ni mo ti ṣàkóbá fún? Ta ni mo ti pe orí ẹ̀ sínú nǹkan tí ò mọwọ́ tí ò mẹsẹ̀? Ta ni mo ti purọ́ mọ́? Ta ni irọ́ tí mo pa tó ti ṣàkóbá fún ìgbésí ayé ẹ̀ tó ti ṣàkóbá fún ìgbésí ilé ayé àwọn ọmọ ẹ̀? Ẹ jọ̀ọ́, mo fẹ́ ká gbé nǹkan kan lọ. Tó bá ti rántí pé o máa ń sọ, ó lè funny létí yín o, it's not funny o. Ṣé mọ̀ pé sọ ò nílé? Tó bá ti ń sọ, tó ti ń yàgbẹ́, ẹ má ní mo pè é bí kíní o, bẹ́ẹ̀ ni. Tó dẹ̀ ti ń ṣe kíní, tó ti ń wẹ̀ ní hòhò. Be very, very careful. In this life, tó bá ti ń sọ, ìsọ ò nílé. Tí ìgbọ̀nsẹ̀ tó bá mú ẹ gidi, tó bá mú ẹ lákọlákọ, o lè yà sára tó bá yẹ kí ríbi tó máa yà sí.
tó bá dẹ̀ fẹ́ wẹ̀ ìhòhò ni torí pé kí ni ìhòhò ló wá sáyé ìhòhò náà ló ń lọ. ẹ wo bí Wàsíù Àyìndé pẹ̀lú gbogbo nǹkan tó ẹ bó ṣe ń ṣẹ̀sìn kiri orí tabloids ẹ wo ṣé nígbà tó sọ pé òun fẹ́ jọba ṣé wọ́n bá pè lélẹ́rẹ́ ṣé ó máa kúrò lórí àpèrè ó máa lọ sí ibi tán ti ó máa lọ síbi eléré á gbé adé sílẹ̀ àbó máa gbádé sórí lọ máa kọrin. People don't think, they just want to acquire. ẹ wo ya Cleopatra tọ́gbàgbárí ojúkú tó gbé sórí tọ́lọ fi insult ọkọ lọ́kọ. She's the talk of town. Everybody is just saying no. Ẹ lọ sórí YouTube mi kẹ́ lọ gbọ́ àwọn nǹkan táwọn èèyàn sọ nípa obìnrin yìí bẹ́ẹ̀. It is well. Ọlọ́run ọba Elédùmarè àbáwá ṣe àtọwàsọ́nà. God bless you. I remain your host, Oluwatoyin Abatulada. Plenty. Lady Evangelist that has no frontier. Today is Sunday, the 14th December 2025. And the time here is 23:09 Central European Time. Jẹ́ ká tún ṣe kí ni ká gbọ́ orin Kérésìmesì tí Jennifer tó gbé jáde fún gbogbo wa. Christmas, my favorite time. Christmas, my favorite time. Enjoy it. Ponder over it. Ẹ má kàn gbọ́ orin. Nǹkan tí wọ́n sọ ni kẹ́ máa meditate on. And the chicken's always bigger. Wait. Thank you, Jennifer. Yes, remember. Love's the bottom line at Okay, let's get to everyone all over the world. Mr. Producer, let's not forget 10% of the makeup for layout. That's okay. Yeah. Hello, my dear. We are not doing talking. My dear. We want to market and find me an stage. Everything's in a fugazi, whether in a house or a pool party. People like to go party to find December. We are coming outside. Christmas is the best season to chop rice and to chop chicken. All of my guys get the dough with the tiger. All my girls gonna show with the fine clothes. And you know, love is available. This special miracle is nothing without love. Let it show everywhere you go. Tell everyone you know. The reason for the season is your loving and your giving. Must always bring us together. From every December, we party like never before. Our time knows almost never. So much together. Oh, God, Glory to the newborn King. so let's come together and party like never before. Christmas always brings us together. Christmas always brings us together. Oh yeah, left, right, to them all left, right, to the door to the left, right. Oh, you be call me next, like oh yeah, Fashibiyo, Iya Beji Dana, Kérésìmesì tún ti dé, Orankara o jẹsẹ̀ mọ́ra jáde bá. See us today, we know they use banga, they play. Banga bagali, I want to just big rock. Over to me banga, it's a Christmas. It's a wapa banga for the Christmas. Baby girl, tell me
Oyin ládùn ọdún dé. Elédùn wa wá fàdùn kárí wa. Ọdún ayọ̀, ọdún ire. Brings us together like never before. Ọdún olówó, ọdún ọlọ́mọ o. Kérésìmesì erúgbó bàbá gíníkà igè yìí lókun. Bàmbà èdè mama, èdè mama, èdè mama. I want to send special regard to mommy and daddy, brother Kamaru, cousin brother to Tijani, disability, just got back from Germany. Yeah. And everybody will come my party. Start to shake for me, start to spray money. Did you more make a know day for me? Whether you did Miami, happy you did Bori. Sorry for the person when no And more you know, love is available. The special miracle is nothing without love. Let it show everywhere you go. Tell everyone you know. The reason for the season is your loving and your Season greetings to all of you, my darling. I love you all with the love of Christ. Enjoy your new week. Enjoy the season. Ẹni tó bá pẹja, ọdún ló ṣe. Ẹni tó pẹran, ẹni tó pa turkey, ẹni tó pa anything. Make sure you share it with somebody. Don't eat it alone. Bóyá bisikíìtì méjì lẹ nílé, ẹ fáwọn ará ilé kejì lẹ́yọ̀kan. Kí gbogbo wa ṣe kíni. I love you all with the love of Christ.